láyé gbogbo nǹkan tá a bá ní la fi máa dáàbò bóra wa ẹ dá padà. Eré rẹ pé gbogbo tí àwa Yorùbá bá ní la fi máa gbèjà ara wa. Ọmọ Yorùbá ogun ti dé. Mo sọ fún yín, mo ní táwọn information kan bá jáde ọwọ́ masbi wà náà àwọn tó bá kọ́kọ́ dé sí lọ́wọ́ ọ̀rọ̀ àní àbíbá kọ̀ọ̀kan. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí audio àti video information kan ó kàn mí lára báyìí. Mò ń fàsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ̀yin tẹ́ bá ní ẹbí nílẹ̀ Yorùbá ẹ tètè sẹ́ndì fídíò yìí sí wọn. Ẹ̀yin tẹ́ bá ní ẹbí tàbí ẹ lọ́rẹ̀ẹ́ nílẹ̀ Yorùbá tí mo wà yìí ẹ tètè bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí sí wọn, nítorí wípé eléyìí yàtọ̀ sọ̀rọ̀ pé àhesọ àbí nǹkan kan o, màá fẹ́ evidence hàn yín. Ọmọ Yorùbá wàhálà ti dé, ogun ti bẹ́ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé iye kó wa láyà sókè. Mo ní mo máa play evidence ẹ máa fi ti yín gbọ́. Nǹkan mẹ́ta ni mo fẹ́ play fún yín. Ẹyọ kan bẹ̀ ní títógun, ẹ̀kejì ó ṣógun, ṣùgbọ́n ó ta kókó. Ọmọ Yorùbá ṣèbó olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè sọ fún yín pé àwọn Fúlàní fẹ́ jagun lẹ̀ Yorùbá, ẹni wọ́n là ń pa. Ó yá ẹgbọ́ eléyìí náà, tó bá jẹ́ irọ́ ni ẹ sọ fún mi, tó bá jẹ́ irọ́ ni ẹ sọ fún mi. Wàhálà ti wà ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ dá mi lójú pé àwọn àgbààgbà Yorùbá gan ti máa rí kíní ìkémi torí pé level of intelligence tí wọ́n ó ju tèmi lọ. Yes, people in government are receiving the highest intelligent information. Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀, a dẹ̀ pariwo tó, ẹ má gba Fúlàní sílé mọ́, ẹ má gba Fúlàní mọ́ra mọ́, ẹ má ṣe gbá mọ́, ẹ má ṣàwo mọ́. Now ẹ wo tí Fúlàní fẹ́ tí wọ́n fi sọ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ Yorùbá mo máa play audio kan fún yín. Mo ti gbọ́ audio yẹn láàárọ̀ yìí, mo dẹ̀ sunkún. Kí ló pa mí lẹ́kún? Ẹ̀yin náà àfi tí yín gbọ́. Ohun tá avoid pé kó má ṣẹlẹ̀, ohun tá fẹ́ jẹ́ kó tiẹ̀ ṣẹlẹ̀, tá fẹ́ jẹ́ kó gbérí nílẹ̀ Yorùbá, àfìgbà ẹ̀yin olóṣèlú Yorùbá, ẹ̀yin olóṣèlú Fúlàní, ẹ̀yin ajẹnídìmàdàrú, ẹ wo tẹ kọ́ọ̀sì fúnlẹ̀ Yorùbá báyìí nísìnyí, ẹ wo tẹ kọ́ọ̀sì fúnra yín. Ẹ mọ̀ pé àwọn Fúlàní kàbà tẹ̀ wò yẹn wọn ò nífẹ̀ẹ́ wa. Bóyá with this ẹ̀yin náà ẹ mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ wa. Ìyẹn tọ́pọ̀lọpọ̀ wa bá sì láǹfààní àti wà láì torí ohun tó ń ṣẹlẹ̀ yìí ogun ti dé. Eléyìí kúrò nínú wọ́n ní. Kódà nǹkan kan ṣẹlẹ̀ ní Kwara lánàá. Ìyẹn sì là ń sọ lọ́wọ́. A mọ̀ pé tọ́sí lásán nìyẹn, eré lásán ìyẹn jẹ́. Níbi táwọn bòròrò tí wọ́n ànàpáfẹ́ ẹ̀kú tí wọ́n ní àlẹ́jẹ́lì tí wọ́n ti pa àwọn èèyàn, wọ́n ṣe oríṣiríṣi, wọ́n sí àwọn ọmọ Yorùbá mọ́lé, kò sọ́mọ Yorùbá tó láti jáde. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àṣẹ ìyẹn tún kéré, ìyẹn tiẹ̀ là àwa sì ń deliberate dé látànà pé báwo la ti fẹ́ ṣe báyìí ń pò wọ́n gbọ́dọ̀ pa àwọn èèyàn wa tán Kwara. A lè sọ fẹ́yìn ara Kwara látijọ́ ìlú pé ọmọ Yorùbá ní ẹ ò kì í ṣe ẹrú Fúlàní. Bá ṣe ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ làwọn kan ń ṣépè, tó ń sọ̀rọ̀ sí Igboho, tó ń sọ̀rọ̀ sáwa, tó ń sọ̀rọ̀ sí everybody, tí wọ́n sọ̀rọ̀ sí àwa tá à ń kàǹpé fún òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ̀yin Alfa Labeeb sọ̀rọ̀ kan, bóyá ọ́díò yìí nísìnyí àti fídíò tí mo fẹ́ play yìí, bóyá ó máa jẹ́ ká Alfa Labeeb fúnra ara wọn kí wọ́n mọ̀ pé ẹni tẹ́jọ́ ń ṣe ẹ̀sìn ó ṣọ̀mọ̀ ìyá yín, ẹni tẹ́jọ́ dọ́mọ Yorùbá lọ́mọ ìyá yín. Tó Alfa Labeeb sọ̀rọ̀ yẹn gbà kan, wọ́n ní ẹni tí ìyá àti bàbá jọ bí àwọn ọmọ ìyá ẹ̀ kò tọ́ ẹni táwọn jọ jẹ́ mùsùlùmí, and that is a wrong point. Ẹ wo gbogbo àwọn tí wọ́n pa wọ́n tí wọ́n ti fẹ́ pa yín tán Kwara yìí, ẹ sọ fún mi, ṣé kírísítẹ́nì ni wọ́n? Ṣé kírísítẹ́nì làwọn bòròró yìí? À ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gbàgbọ́ pé ẹ wake up. Ṣé ẹ ò rí ohun tá a rí ni? Ṣùgbọ́n inú mi dùn wípé àwọn àgbà kan wọ́n ti dúró wámúwámú,
àwọn traditional ruler kan, àwọn traditional elders kan, àwọn olóṣèlú ẹ̀mọ̀ ojú lára wọn ti là, àwọn tó ju wọn là yẹn àwọn ló wá ń fún àwa ní information ló jẹ́ ká bọ̀ pé Masbi eléyìí gbé síta, eléyìí gbé síta kó má bàa ṣẹlẹ̀. Ó dùn mí gan pé mi tètè eléyìí gbé síta, ó ti ṣẹlẹ̀ tán kó tó di pé mo wá gbọ́, ṣùgbọ́n kejì yẹn ò tí ì ṣẹlẹ̀. Ǹjẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní Kwara State lánàá? Àṣeyẹn tiẹ̀ kéré ní ilẹ̀ bàbá wa. Àwọn bòròrò Fúlàní wọ́n dẹ̀ sí àwọn ọmọ Yorùbá mọ́lé, ìtọ́ máa pa wọ́n ní wọ́n pa, ìtí wọ́n máa jí gbọ́ná jí gbé. A ò dẹ̀ gbọ́ kankan lẹ́nu àwọn ará Kwara, a ò gbọ́ kankan. Ń tá à ń sọ leléyìí, ẹ má jẹ́ ká gba wèrè mẹ́sìn. Eléyìí tí ó ń ṣẹlẹ̀ yóò kì í ṣe ẹ̀sìn mọ́, ẹ̀sìn ni. Èèyàn pa àwọn èèyàn yín torí pé alliance tó wà láàrin àtàwọn Fúlàní pé bóyá ẹ̀wọ̀n ṣe jàǹbá fẹ̀yìn kẹyìn àti wọn ẹbíjọ ní nǹkan ọ̀pọ̀. Ẹ mọ̀ pé Yorùbá bọ̀, àwọn àgbà wa nílẹ̀ Yorùbá wọ́n bọ̀, wọ́n ní tí ìyá ò bá tí ì jẹ ní ìyá sì ń rí nǹkan panu lọ́wọ́ ni. Nísìnyí báyìí ìyá àwọn Fúlàní ó ti wá jẹun, wọ́n ti jẹ ogbò kan tí wọ́n ní nílẹ̀, wọn ò ní kankan tí wọ́n fẹ́ jẹ mọ́, wọ́n ti bọ́ sórí ẹ̀yìn tẹ̀wà Kwara báyìí. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kọ́ wá kọ́ wọ́n jíyàn méjì gbé kọ́ gbowó kọ́ filẹ̀ ń Kwara? Nísìnyí báyìí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ẹnu mi dẹ̀kọ́ lẹ ti máa gbọ́, mo máa play ẹ̀ fún yín láìfà. Màá kọ́kọ́ play ti Kwara yẹn kí n tó wá bọ́ sídìí eégún látó ń kẹ́yìn ìgbàlẹ̀. Ìjọ Tuesday ní birthday Masbi TV o, March 4 ní birthday mi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Masbi káàkiri àgbáláyé, ẹ jẹ́ kí n rí lóòótọ́ ni mo pọ̀pọ̀lọpọ̀ yín nífẹ̀ẹ́ mi, but mo fẹ́ kẹ́ fìfẹ́ hàn sí mi. Ìjọ Tuesday tá à ń wò lọ́nà yìí, òun ni birthday mi ọmọ yín. Ẹ fún mi super sticker, kẹ fún mi super chat, kẹ support mi via bank account mi. GTB tá à ń lò náà ni 02141687004 02141687004 02141687004 GTB. Ranu Williams Olúwatósìn Williams Zanlemari lóye. Èmi náà lọmọ yín, ọmọ Ògùn bíi odò àgbò àkọlù gbé ọ̀dàlẹ̀. Now ẹ̀yin mùsùlùmí Ìlọrin, ṣé ńgbà táwọn bòròrò tí wọ́n ya wọ Kwara State lánàá, ṣé wọ́n sọ pé ìwọ tó bá jẹ́ Christian bọ́ báyìí, ìwọ tó bá jẹ́ Muslim bọ́ báyìí? Kò ṣe pé anybody ni wọ́n yìnbọn fún. À ń sọ fún yín, ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ àbágbòsí sí ẹ̀gbẹ́ kan. Kò ṣe Kwara nìkan ẹ ti ń ṣẹlẹ̀ o, ó ń ṣẹlẹ̀ nísẹ̀yìn náà, ó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, ó ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun, ó ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State, ó ń ṣẹlẹ̀ ní Ìwó, káàkiri. Ẹ torí ẹ̀sìn ẹ fẹ́ sọ òtítọ́. Ohun tó dẹ̀ ń ba ayé wọn jẹ́ nílẹ̀ ní northern part of Nigeria nìyẹn, because gbogbo àwọn guys tó ń hùwà yìí, gbogbo wọn làwọn Fúlàní kàbà mọ̀, gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀. Now ẹ jẹ́ sáré play tó ṣẹlẹ̀ ní Kogi kí wá dákẹ́, kí wá jẹ́ kẹ́ gbọ́ ọ́díò tí mo fẹ́ play fún yín. Ọmọ Yorùbá ó gbẹnu tán. Mo gbọ́ ọ́díò yìí, mo dẹ̀ ń sunkún. Mi ní parọ́ fún yín, mo sunkún. Àfi bí èdì, àfi bí ẹ̀fún, àfi bí pé bóyá nǹkan mi wà bẹ́ẹ̀. Ó kọjá owó yìí ni. Owó tó jẹ́ pé tíyàn bá dákẹ́ £1 kí tiẹ̀ ni mo tiẹ̀ ń sọ gan náà. £1 báwo? Itọ́ ẹnu ẹ̀ kò lè gbé lọ sọ́run kábà ti sọ pé £1. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lọ dira, ẹ jẹ́ kí a lọ dira. Ẹ̀yin tẹ́ bá fẹ́ dira tàbí anything tẹ́ bá lẹ́ni tẹ́ máa pè, ẹ kàn sí mi. Ẹni tí mò ń polówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn bàbá Máyégún have dropped him due to one reason or the other. So mo ti drop advert wọn. Ó possible tó bá di ọ̀la kí n tún gbé wọn padà wá, torí àwọn issue kan ṣẹlẹ̀ tó yẹ pé I want to get a clear picture kí n tó tún gbé wọn padà wá, torí àwa ò sí kankan torí owó.
àwa ń ṣe nítorí ìfẹ́ ta ní sáwọn ọmọ Yorùbá ni. Ẹ jáde síta, ẹ lọ bá àwọn àgbàlagbà ní fámìlì yín, ẹ lọ dira. Ẹ̀yin tó gun Yorùbá yìí tí affect. Ó ti pẹ́ ta ti ń gbọ́ wípé ọ̀dọ̀ àwọn Fúlàní ni wàhálà ti máa ní ohun tó máa pín Nàìjíríà ti máa bẹ̀rẹ̀. Like play ó ti bẹ̀rẹ̀ báyìí. Kwara State ló ti bẹ̀rẹ̀. Ẹ pé àwọn tẹ́ bá mọ̀ ní Kwara State, ó ń gbóná gidi gan, ó ń gbóná join. Kò sẹ́ni tó bídà kó jáde síta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dẹ̀ wà ní Kwara, they all kept quiet. Kí ni ìyàtọ̀ Fúlàní àti bòròró? Tó bá máa sọ wọ́n á ní kò ń ṣàwọn Fúlàní, àwọn bòròró ni. Kí ló táwọn ọmọ Yorùbá ká nífẹ̀ẹ́ ká máa tanra wa báyìí? A nífẹ̀ẹ́ tàn pé ká máa tọ́ra wa, kéèyàn máa tàn wá, ká máa tọ̀yàn. Aṣẹ́rìṣẹ́ ẹ̀gbọ́n lẹ̀ Yorùbá, ká máa pọ́n jẹ́ǹbẹ̀ lákìsà. Ẹ má máa jẹ́ ká máa ronú bí tẹlifíṣàn ni ò lè dá ronú. Tó bá tan tẹlifíṣàn kò ní tàn, tó bá pa kò ní kú, tó bá fún ní volume kò ní loud, tó bá lò volume ẹ̀ kò ní lò. Ẹ má máa jẹ́ ká máa ronú bí tẹlifíṣàn, ẹ jẹ́ ká máa ronú bí èèyàn. Ẹ jẹ́ ká ronú bí ọmọlúàbí. Kò dẹ̀ ń ṣe pọ́pọ̀lọpọ̀ yín ò gbọ́n, ẹgbọ́n ẹmọ tẹ́ ń ṣe nǹkan kan àbí ìkejì. Òun ló fà á tó fi jẹ́ wípé táwọn Fúlàní bá wá jíyàn gbé ní Kwara tẹ́ ẹ̀ ṣe kí n sọ síta. Mo fẹ́ kẹ́ mọ̀ pé Fúlàní ò lè nífẹ̀ẹ́ yín tó ìwọ̀n ẹ̀rù. Gbogbo bí wọ́n ṣe wá gbogbo àtàkì tí wọ́n ṣe ní Kwara State lánàá, ṣé wọ́n dé community àwọn Fúlàní? Ṣé wọ́n débi táwọn Fúlàní wà? Ẹ dá mi lóhùn, wọn ò lè débẹ̀ torí àwọn yẹn original ẹbí wọn ni wọ́n. Ẹ jẹ́ kí n play kan tó ṣẹlẹ̀ Kwara lánàá kí tó wá bọ́ sí ìdí eégún ńlá tó ń kẹ́yìn gbàlẹ̀. Àní mo sunkún gbà tí mo gbọ́ díò yìí. I wept. Mo fọlọ́run bẹ̀yìn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá ní ọmọ tó lọ sí school ní Kwara, ẹ tètè pè wọ́n báyìí. A dẹ̀ mọ̀ pé tó bá rán kúrò ní Kwara á ràn wọ́n Kogi. Láti bẹ̀ á tí wọ́n padà wá sísàlẹ̀, á dé Èkìtì, á dé Oǹdó, á dé Ọ̀ṣun, á dé Ọ̀yọ́, á dé Ògùn, á wá dé Èkó. Lóòótọ́ àwa ọmọ Yorùbá lákọlá wà bí ìbọn, níbọn, ṣùgbọ́n àwọn nǹkan táwọn bàbá wa tí wọ́n jogún fún wa àìtí dànù tán. Àwọn ìtaṣì lè fi dáàbò bora wa, ṣọ̀gbọ́n apàbàtà apàjọwọ́jọwọ́ etí ẹ̀. Àwa ò fọ́fẹ́ anybody o, fọ́fẹ́ anybody. Àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe mí. Olóyè Sunday Igboho tí wọ́n dìde kò ń ṣèjára wọn lọ́gbẹ̀ẹ́. Gbogbo ayé ló mọ̀ wípé Fúlàní 1 million lè mú Olóyè Igboho nìkan. Gbogbo ayé ló mọ̀ bẹ́ẹ̀. Àwa tàdé tẹ̀lé wọn gan, àwa kò ń ṣẹran rírọ̀. Ṣùgbọ́n ṣé gbogbo èèyàn ló wà bólóyè Sunday Igboho ṣe wà? Ṣé gbogbo èèyàn ló wà bí ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ ṣe wà? Aláwọn arúgbó tó yẹ pé tó bá di bó lọ yàgò, wọn ò lè sáré, wọn ò lè ṣe wàhálà, wọn ò lè dáàbò bora wọn. Bẹ́ẹ̀ la láwọn ọmọdé náà tó jẹ́ pé tí nǹkan ìbá ṣẹlẹ̀, tí ogun ìbá tó bá ràn délẹ̀ Yorùbá tán, àwọn ọmọdé wọ́n máa wà helpless. Yorùbá ló ní tíná bá ń jóni tó ń jọ́ mẹ́ni, tara ẹni là kọ́kọ́ gbọ̀n ká tó gbọ́n tán mẹ́ni. Òtítọ́ ọ̀rọ̀ ni. Ẹ má jà máa tanra wa. Ẹni tó bá fẹ́ ṣàbòsí ló máa yà láéláé. Ọmọ mi ni màá kọ́kọ́ gbé. Ṣé wọ́n ti náà ń jó lọ́wọ́? Ṣé ò lè gbọ́ mọ́? Ṣé ò lè dúró mọ́? Tó bá kọ́kọ́ panú ara tiẹ̀, kò sí orí kankan tí ò lè ṣe fún ọmọ tiẹ̀. Now ẹ jẹ́ sáré play kíní tó ṣẹlẹ̀ ní Kwara kó má dàbí àhesọ ọ̀rọ̀. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. This is live in Owódé Ọ̀fàrù. Ẹ wo ó ti fẹ́ lọ. Àwọn bòròró ti ń ti àwọn èèyàn wa mọ́lé lówódé Ọ̀fàrù live báyìí mo débà ń sọ̀rọ̀. Ẹ ti ní lójú ti ẹwẹ́ pọ̀ ní títì. Àwọn bòròró ti ń ti àwọn èèyàn wa mọ́lé ẹ wá gbọ́dọ̀ wá lọ́wọ́ ẹ wá ẹ̀kú wa. This is the time to fight. Ẹ wá ràn wá lọ́wọ́ ẹ má bọ̀ wá, ẹ wá ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká jà, ẹ má bọ̀ wá.
in the first place gbọ́dọ̀ wa tó ṣe fídíò yìí tó bá díjọ́ mi ẹ má ṣe ojú yín mọ́ and again àwọn security agency ló yẹ kẹ́ pé kò ń ṣàwà Yorùbá nation tó láwà Yorùbá nation a kì í ṣe oníjàgídíjàgan ṣùgbọ́n a lè defend ra wa alákọ̀ọ́tà ń sọ rèé o ẹ̀yìn náà ẹ wò Fúlàní tí wọ́n sí everybody mọ́nulé wọ́n wá sọ́dẹ̀ṣù kábíyèsí Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ohun tí Ìgbòho ti sọ tipẹ́ nígbà tí mo kọ́kọ́ rí kinní mi ò kà kún anything but nígbà tí 6 minutes audio kan wà tí mo fẹ́ play fún yín nígbà tí mo gbọ́ audio yẹn tán ni mo ṣẹ̀ṣẹ̀ wá rántí nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ wá mọ ìtumọ̀ tó ṣẹlẹ̀ ní Kwara yìí mo sọ fún yín mo ní when it comes to information tẹ́ bá ti subscribe to channel Masbi TV tẹ́ tan notification yín ní problem kankan I swear to God àfiwọ́ tó bá fẹ́ gbọ́ òun sọ fún yín wípé ẹ máa sọ fún wa ní support ẹ̀yin náà ẹ wò a ti gbọ́ voice note kọ́ fẹ́ wá pa mí mọ́lé tí ó dẹ̀ ṣe fake tó yẹ pé gbogbo yín lẹ mú ẹni tó sọ fún pé mo fẹ́ move out ibi tí mo wà yìí owó tó ń dá mi dúró tí màá fi balance ibi tí màá lọ fi gba bò mí nísìnyí báyìí òkú tó ti ń wọ bí i 1.3 million from 1 million 1.5 ní tẹ́lẹ̀ àtìlẹ́yìn fún mi ní 500 tí mo lè dúpẹ́ lọ́wọ́ wọn àdètí rẹ lóbi kò tọ̀nà ẹ fún wa support nínú owó lẹ́sìn 1 million ló kú tẹ́lẹ̀ nísìnyí báyìí torí exchange rate kó tó ti di 1.3 padà gbogbo àwọn equipment tààrà tá fẹ́ lò fún rally tó ń bọ̀ lọ́nà kẹ má bá wọn tí wọ́n sọ pé àní ṣe rally má tẹ̀lé àwọn èèyàn bẹ́ẹ̀ o ní tẹ bá ti gbọ́ lẹ́nu Masbi reality ni rí pé o tẹ bá gbọ́ lẹ́nu Koiki lẹ máa gbọ́ lẹ́nu o tẹ bá gbọ́ lẹ́nu àwọn tí a jọ wà ní world media lẹ máa gbọ́ lẹ́nu ọ̀fàmù ni mo máa play video yẹn sí máa play audio yẹn sí kí o gbọ́ àjọ gbọ́ kẹ́ lè mọ̀ pé àwọn Fúlàní wọn bá wa ṣe rí kí má ba dààmú yín jù kó tó di pé mo play ẹ̀ka sáré díẹ̀ ká ìpolówó ọjà yẹn ọ̀pọ̀ ẹ̀jọ̀. tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì yágànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàlá peter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàlá agbá peter tea yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàlá peter tea òun ni kẹ́ ẹ gbẹ́lura láti wáyé gbòógì láàlá peter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láàlá peter tea gbẹ̀lúra kò rí àtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa láàlá peter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì láàlá nìkan ni mo ń polówó for now ẹ̀yin tẹ́ bá ní polówó ọjà bóyá babaláwo ní nǹkan kan ní any type of advertisement tẹ́ mọ̀ wípé ẹ jẹ̀ ní tẹ́ẹ̀kì ṣe fake ẹ pé Masbi TV á polówó yín mo sọ pé ẹni tí mò ń polówó tẹ́lẹ̀ bàbá Máyégún mo ti drop wọn due to some reasons ó ní àwọn ọ̀rọ̀ kan tá fẹ́ yanjú tá bá yanjú tó bá wá jẹ́ pé màá sì máa gbé wọn wá màá mọ̀ tó bá dẹ̀ pé bí wọ́n máa tán síbẹ̀ náà ni màá jẹ́ kí ògbẹ́yìn yìí àti bàbá mọ̀ káàkiri ara yín anybody tó bá dẹ̀ bẹ̀ kọ́tà tán kó pause for now mi ní sọ jù bẹ́ẹ̀ lọ now láàlá peter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì bóyá àkọ́ ọmọkùnrin yẹn kéré kó fẹ́ kó tóbi kó wà ní normal size tó fẹ́ naturally ẹ pé láàlá peter tea bóyá o ní kidney problem o ní cancer o ní liver problem any type of nǹkan tó mọ̀ pé àrùn yín tó gùn lè gbọ̀ tàbí tàgbó lè gbọ̀ ẹ pé láàlá peter tea
o fẹ́ àdúdù ni o fẹ́ pẹ́ lórí ẹ̀ ni o ẹ pè wọ́n wọ́n á gbé yín débẹ̀ ní lówó pọ́ńkú mo lè fọwọ́ wọn sọ̀yà they deliver all over the world. Now ẹ jẹ́ kí n wá play audio yẹn fún yín torí pé mi fẹ́ take time mo sáré yanjú everything ó yá òun rèé lẹ́yìn ìsìnkú ẹ̀yọ̀kan. gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá mo kí yín o ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ládéládé ẹ̀yin olóyè nílé àti lóko mo kí yín o òjò àgbè wa o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní tí mo rí ó kọjá agbára mi kì í ṣe ìran o bẹ́ẹ̀ kì í ṣe àlá ará kọ́ńtì ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ mo ti wà ń bí láti ọdún 3 sẹ́yìn tí mo ń ṣiṣẹ́ ọjọ́ mi bíbá nígbà tí ibi tí mo ti ń ṣiṣẹ́ tí mo ń sọ fún wọn pé mo fẹ́ travel lọ sí kọ́ńtì mi wọ́n ń fẹ́ àti wípé kí ni mo fẹ́ lọ ṣe then I was trying also to convince them that my family are there all my kids are there so I need to go and check them so those people these people they are trying to tell me that I shouldn't go wọ́n ní kí n má lọ o wọ́n ní kí ló dé èmi rò pé nọ́mà ṣe àwọn téèyàn bá fẹ́ lọ́gbà mi wọ́n máa ń dáyàn dúró wọ́n ti ṣẹ́ tèmi ṣe ó fà ìgbà mẹ́ta ìjọba wù mí mo lọ sí Nàìjíríà tí mo tún lè padà wọ kọ́ńtì tí mo wà mi ò fẹ́ dárúkọ kọ́ńtì yẹn but nǹkan tí mo tún àti sọ fún wa ni pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin yóò bá jọ ẹ ṣàánú àwọn ìwé bẹ́ẹ̀ tẹ ṣàánú àwọn àgbà bẹ́ẹ̀ ṣàánú ara ní ẹ ṣàánú àwọn ọmọ ogun ti dé Nàìjíríà ìdí tí mo fi sọ yé ni wípé ẹjọ sá ẹjọ mà gbogbo ẹ̀yin Kristẹni ẹ̀yin Mùsùlùmí Nàìjíríà kì í ṣe àkókò alẹ́ yàmẹ̀yà lélẹ́ yìí o ẹjọ jẹ́ ká parapọ̀ kó ní kálukú képe Ọlọ́run níbi tó ti ń gbọ́ níbi ní ìlànà tí àwọn tí a fi lè pe Ọlọ́run kí Ọlọ́run tó jọ kó dá sọ̀rọ̀ Nàìjíríà gbogbo nǹkan tí mo tún láti sọ ni wípé nígbà tí mo wà ní inú yàrá mi then ìkan nínú àwọn tí mo bá ṣiṣẹ́ tó ṣọkùnrin ó kọlẹ̀kùn mi mo rò pé bóyá ó ní ìdí kankan tó fẹ́ béèrè lọ́wọ́ mi bàbá tó máa tó ní kí n máa bọ̀ ní kí n máa jókòó ìgbà tí mo fi máa jókòó sọ̀bẹ̀ ó gbé laptop síta ó show me everything bí ogun ṣe ń wọ Nàìjíríà mo wá béèrè pé lórí kọ́kọ́ rò pé Nàìjíríà ní nǹkan yẹn ń lọ mo ṣàlàyé plane ní àwọn giants plane àwọn cargo plane tó fi tó ń kó àwọn bíbọ́ àwọn oríṣiríṣi kan kó tó ṣàkóso sílẹ̀ bí àwọn machine gun kan kó sínú ẹ̀ wọ́n ti lè pé kí ni ẹsẹ̀ pé ṣé ó wá ní òun ó ní kí n máa wò mo wá bẹ̀rẹ̀ sí ní wò ṣàwọn àtọ́wá ti ṣèjì kan wọ́n wá béèrè pé kí ni kí ibodò ń kó lè gbóná sí ìjà ó ní Nàìjíríà náà kó lè yọ ó ní kódà ó ní ìjẹta ní plane kan ti wọlé sí Nàìjíríà tó kó nǹkan ogun lọ wọ́n á ní ibodò ti ń kó bọ̀ ibodò ti ń kó lé lẹ́gbàá ibodò kan ti ń kó ó ní Iran àti Iraq tó ṣe méjì ló darapọ̀ fún mi tó ti kó nǹkan ogun wọlé láti Nàìjíríà ó ní there is a war in Nigeria now ó ní kí n má lọ sí Nàìjíríà ó ní kí n ṣe politics tó ń wò ó ní but they love me they have to tell me what they know and those people àwọn kan làwọn tí mo bá ṣiṣẹ́ ní kọ́ńtẹ̀ tí mo wà yìí wọn ò ní secret tí wọ́n bá fẹ́ràn ẹ tí wọ́n bá wà ní good order kò sí nǹkan tó lè sọ fún ẹ wọn ò ní secret wọn mọ̀rọ̀ tó kì í sọ tí wọ́n bá wà lórí ọwọ́ kan tó ṣe dáadáa sí wọn táwọn náà máa ṣe dáadáa sí so they have to tell me that I should not go tó gbà tó wá fi gbogbo kọ́ni hàn mí ẹ̀rọ ọlọ́mọ bà mí ẹ ṣàánú ẹjọ́ ní tó bá ti ń gbọ́ fídíò tó bá ti ń gbọ́ díò yìí mo máa padà ṣe fídíò ẹjọ́ bá mi forward sí group anyway ẹjọ́ má sùn mo rí ẹ̀rọ ọlọ́mọ bà mí mi lè jẹ́ mi lè mú pé Nàìjíríà lè ó ní kan wọlé níjẹta ìgbà tẹ̀lá lè wọ àwọn tó ṣe lóòtù wọn ni wọ́n lòdì lọ́wọ́ ní tí ó jẹ́ kí n ṣe fídíò ni wípé mo ń drive on job fídíò yẹn consent yẹn fún mi wọ́n nílò wọ́n lè ṣe secret nobody can know wọ́n ní wọ́n fẹ́ sọ Nàìjíríà di mi mọ́ bó ṣe sọ ní because Arabic ló ń sọ lájọ sọ but nǹkan tó sọ yẹn mo ti sábà mi mọ́ bí màá ṣe sọ ní English pé wọ́n fẹ́ sọ Nàìjíríà di center àwọn àti bí Saudi Arabia tó ṣe wà yẹn bẹ́ẹ̀ ló fẹ́ sọ Nàìjíríà dà kẹjọ nítorí Ọlọ́run ẹnikẹ́ni tó bá ti gbófin ní ẹ bá mi forward sí ẹ bá forward káàkiri àgbáyé kókó àwọn politician wà lára kọjọ kọ́ múra kó ti tẹ́ ẹni yóò sọ̀rọ̀ pé kí ni o kì í ṣe ọ̀rọ̀ pé lẹ́yàmẹ̀yà èmi Kristẹni èmi Mùsùlùmí ẹ̀jọ́ ẹ̀mí ojútùú ẹ̀jọ́ tó ń bọ̀ yìí ó lágbára ẹ jẹ́ ká ṣọ́ ẹ jẹ́ ká kékeré lọ́gbọ́n àwọn ìjọba láwọn kò wọ́n lè ṣe káàkiri ọkọ̀ bá wa ṣe ẹ ṣàánú o ẹ ṣàánú torí Ọlọ́run ẹ ṣàánú o ẹ ṣàánú ogun ti dé o ogun ti dé Nàìjíríà o ojoojúmọ́ ló kún kan owó wọlé o wọ́n fi plane ìyàlẹ́nu tí wọ́n tó yà mí lẹ́nu wípé àwọn plane tó wọlé sí Nàìjíríà ìjọba ni wọ́n láǹdì sí airport wọn náà láǹdì sí nítorí tí gọ́ọ̀mẹ̀ntì wọ́n ò rí ni àti tí plane bá máa láǹdì ṣé wọn mọ ọkọ tó wà nù ẹ bóyá èèyàn kọ́ ti ẹ̀mọ́ ọkọ tó wà nù ẹ àwọn plane yẹn wọlé wọ́n fi fídíò yẹn hàn mí wọ́n tẹ̀ wọ́n ti ẹ̀jọ́ kan fún mi ní fídíò yẹn wọ́n ní no but they have to tell me because they love me and they like me the way I behave there the way I do to them that is why wọ́n fi sọ fún ẹjọ́ tó lọ lọ ẹ bá mi forward the video orí ìyàwó lélẹ́yìí o kì í ṣọ̀rọ̀ ẹni kan ẹ bá mi forward the video ẹ wo mo ti in fact mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ ẹ bá mi máa forward káwọn èèyàn máa gbọ́ bọ́dí gbogbo dọ̀dọ̀ anybody ṣọ́ra o kẹ́sìtọ̀ ẹ ṣọ́ra o ẹ̀ṣánú tí mo rí kọjá ọgbọ́n orí mi Ọlọ́run nìkan ló lè kó wa yọ ní tí mo rí lágbára ṣùgbọ́n mo gbàgbọ́ wípé kò sí ogun tó lé ló lè tí Ọlọ́run tó máa borí ogun Ọlọ́run bí Ọlọ́run dẹ̀ ṣe fẹ́ fógun ẹ̀yìn jẹ́ àwọn ará kí ni ẹ wo in fact I don't know what to do please share for me let people hear this and let people be careful please oh my. ṣẹ́yìn náà ti gbọ́ ṣẹ́yìn pé olóyè Ìgbòho parọ́ ṣẹ́yìn pé àwọn Akíntọ́yè ò parọ́ ṣẹ́yìn pé àwọn mídíà ò parọ́ tá a bá ń sọ fún yín pé wàhálà àti ìgbà ẹ̀mí wọ́n mú pa
ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mọ̀ pé ogun ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Ẹ mọ̀ pé oríṣiríṣi ogun ló wà. Ogun tí wọ́n bá wa jà yìí ló ń pè ní ogun ethnic cleansing. Wọ́n á target àwọn ẹ̀yà kan, àwọn ni wọ́n á dẹ̀ máa pa kí nọ́mbà wọn lè reduce. Ẹ̀yin tẹ́ ń pariwo wọn Nàìjíríà ń bulẹ̀ wà báyìí. Nígbà election a pariwo fún ènìyàn wa pé kò kì í ṣe pé a fẹ́ jẹ́ alátakò fún bàbá Tinubu. Bàbá Tinubu náà mọ̀ pé báwa tí wọ́n jọ ní issue. Reality làwa sọ fún yín. Kí Muhammed, kí Allah wá jẹ president Nàìjíríà kò lè rí kankan sí. Kí Jésù wá jẹ president kò ọ̀hún tí ẹ̀ ní jẹ́ ni. Torí pé ọ̀hún lè rí kankan sí. The best thing now is kó ní kálukú lọ jórúkọ ìyá àti bàbá ẹ̀. Mi ì fẹ́ jẹ́ kí fídíò yẹn gùn jù. Now a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé youth leader Afẹ́nifẹ́re wọ́n ti fi sílẹ̀. So therefore a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bóyá ilé máa jẹ́ kọ́ ní second thought. Wọ́n ti fún wọn ní second chance báyìí. Ọlọ́run ti fún wọn second chance. Bóyá ọmọ wa kò bá ti sọ̀rọ̀ nípa I was released in the video. I was released in the Edo State in the video. My name is Christian Dajuni. After the very national president, I was released in the video. This is now. Ṣé ń gbọ́? So ẹ̀yin náà wò kidnapping ti wá di multi-billion business in Nigeria. Débi wípé people are not even seeing it as a crime again. Wọ́n kidnapping on demand $100 million. Ìgbà tó yá wọ́n tún demand máa méjì. Wọ́n dẹ̀ fi fóònù communicate báyìí. Wọ́n á dẹ̀ ráwọn kidnapper yẹn. You can see that is serious. Bóyá lè máa jẹ́ kí youth leader Afẹ́nifẹ́re mọ̀ wípé Yorùbá nation nìkan ló lè ṣe. Yorùbá nation nínú Yorùbá nation nìkan láti lè ní security tó wà guarantee. Àwọn tó yẹ kó dáàbò bò wá gan wọ́n jí àwọn kan gbé, wọ́n jí olóṣèlú gbé, àti rí army tí wọ́n ti jí gbé, àti rí ọlọ́pàá tí wọ́n ti kidnap, àti rí air force navy gbogbo wọn tí wọ́n ti jí gbé. Kẹ́mukẹ́lì mọ̀ pé inú ká gbá òmìnira ká ní protection tàbí káwa fún ara wa ká dáàbò bo ara wa ìkànnbẹ̀ la máa fọwọ́ mú. Ọmọ Yorùbá àníri jù báyìí lọ wọ́n sì gé mú kí gbogbo yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Masbi TV níbi tá a ti sojú abẹ nípò tí a ti ń set the pace while other and some follow. Ọmọ Yorùbá kẹ má gbàgbé ẹ like fídíò yìí, ẹ share ẹ pín fún gbogbo àwọn ẹbí yín tó wà nílẹ̀ Yorùbá lè ní ìfún tó bá possible gan tó wà ní gbogbo Nàìjíríà torí pé ogun ti bẹ́lẹ̀. Ohun tá a lè ń sọ lélẹ́yìí ẹ má gbàgbé o March 4 ní birthday mi, ẹ support ọmọ yín, ẹ fìfẹ́ hàn mí, show me love, let me know that yes I have people. Bẹ́ẹ̀ ni ẹ surprise mi láti ìgbà tí mo ti ń ṣe birthday bóyá àwọn òbí èèyàn kan àbí èèyàn méjì kan ló máa sábà fún mi nǹkan mi ì dẹ̀ mọ̀. Gbogbo èyí tẹ̀ ń ba Masbi jẹ́ fáwọn èèyàn tẹ́ ẹ̀jẹ̀ kan máa support Masbi TV ẹ̀yin ni wọn lọ́hùn ni. Now àníri jù báyìí lọ fẹ́yìn tẹ́ bá fẹ́ pè wá fún polówó ọjà àbí ẹni tẹ́ pè wá sórí +229 57 74 79 70.